orí ọmọ tó máa ń pè kò kàn mí o but ọmọ tó máa ń pè ní Sàsù ọmọ tó ń pè Sàsù yẹn èmi ò kúkú mi ò mọ̀ rí mi ò bá sọ̀rọ̀ rí mi ò dẹ̀ lè bá sọ̀rọ̀ kò sókàn mi pẹ̀lú ẹ̀ ohun tó lè mú mi bá sọ̀rọ̀ ní kí advice ẹ̀ pé wá gbogbo ẹbọ wèrè tó ń lọ forí balẹ̀ fún Sàsù jára ẹ̀ òṣì tó ń ṣe pẹ̀lú gbogbo wèrè àwọn òṣà tó ń forí balẹ̀ fún yẹn rubbish ni now má ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ ohun tó lè mú mi bá sọ̀rọ̀ nìyẹn kí advice ẹ̀ ó tán nígbà tí mo rí kinní yẹn tí mo rí pé Alhaji Saheed Òṣùpá ó gbé ọmọ yìí lọ sí court mo rò pé ọmọ yìí irú àwọn ọmọ yìí wù mo bá ń pe àwọn èèyàn mi ní ìwà báyìí ló wù o ìwà báyìí ló wù o ìwà bá ọmọ yìí ìyá yìí ó máa jẹ ìyá báyìí kò rẹ́ni gidi bá sọ̀rọ̀ kò rẹ́ni gidi bá ọmọ yẹn sọ̀rọ̀ nígbà tí mo wá wò pé irú ọmọ yìí ó máa lọ ṣẹ̀wọ̀n o ó kàn máa lọ ṣẹ̀wọ̀n lásán ni o báwo lè fẹ́ mo dẹ̀ pé Chief Sunday Igboho pé chief ẹjọ́ torí Ọlọ́run nǹkan bẹ́ẹ̀ báyìí ń ṣẹlẹ̀ báwo lẹ ṣe lè bá Alhaji Saheed Òṣùpá sọ̀rọ̀ kọ́ rìlísì ọmọ yẹn kó máa bá tiẹ̀ lọ kọ́ gbójú kò mẹ́ wàláì mo pe chief rẹ̀ ní àfà mo ń ṣe kọ́ lọ́wọ́ báyìí wá gba nọ́mbà yìí Òṣùpá sọ pé mi wọn ní kò pé mo ń ṣe kọ́ lọ́wọ́ báyìí èmi náà máa pẹ́ o but ibi tí mo wà middle of something mo wà middle of meeting nìkan mi ì ráyè pé sísìn gba nọ́mbà yìí Òṣùpá fúnra ẹ̀ fún sọ pé mi wọn ní kò pé mo dẹ̀ pa Alhaji Saheed Òṣùpá nígbà tí mo bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní pé ibi táwọn wà yìí o ṣé níbo ni mo wà ní báyìí wọn lókè kí n yọjú mo yọjú sí Alhaji Saheed Òṣùpá mo dẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ yẹn wọ́n ní ṣé mo mọ̀ rí ni wáyé tí mo gbéra láti wá bàbẹ̀ mo ní kò sókàn mi pẹ̀lú pé but èmi kàn wò pé ọmọ yẹn bóyá ń ṣe kí wọ́n máa kí ìyá tó wá fẹ́ jẹ kó máa pẹ̀rẹ̀ ń pùtì ẹ̀ kó má jẹ́ pé látọwọ́ wọn tó bá ṣe lòmíì kan lọ bá wí kó má jẹ́ látọwọ́ tiwọn kó foríjì wọn bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ ní àwọn ti gbọ́ pé but lọ́ọ̀yà ẹ̀ tún fẹ́ náà kó fẹ́ máa jẹ́ kí nǹkan ọmọ yẹn difficult pé ọkọ̀ àwọn wàhálà Alhaji Saheed Òṣùpá sọ fún mi pé nígbà tó ń mú ọmọ yẹn tán náà fẹ́ gbé lọ sí principal àwọn kan tún wò pé lọ́kùn àwọn dẹ̀ báwọn tún wò pé ọmọ yìí ń lọ prison lọ́wọ́ àwọn sáwọn ti wá tóbi ju báwọn ṣe wà lọ ní láti lọ gbọ́mọ lọ́mọ lọ prison wàláì bíláì lẹ́sìn ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi bí mo wá ṣe ń bá wọn sọ ìpè no pé àwọn ti yọ̀ǹda ọmọ yẹn àtàwọn èèyàn oríṣiríṣi náà tí wọ́n á ń pè tí wọ́n á ń bá Alhaji sọ̀rọ̀ pé ọ̀fọ̀ ọmọ yẹn lẹ̀ ọ̀dẹ̀ ni àwọn òtítọ́ pátápátá ẹlòmíì nínú ẹ̀mí tiẹ̀ ó fẹ́ kọ́ ọmọ yẹn jẹ́yà kó lọ kẹ́kọ̀ọ́ inú tèmi tiẹ̀ dùn bọ́ ṣe mú lọ irun orí ẹ̀ tán bá fọ́ yẹn inú mi dùn gan-an nígbà tí mo rí fídíò ẹ̀ nísìnyí mo rí pé wọ́n ti bá fọ́rùn wèrè tó wà lórí ẹ̀ inú mi dùn sí ṣùgbọ́n mi ò gbàdúrà kó lọ ṣẹ̀wọ̀n mo kàn bá bẹ̀bẹ̀ kọ́ fílẹ̀ mo dídì lọ bá wọn mo kú omi tí mo wà mo tẹ̀ná lọ bá wọn mo dẹ̀ bẹ̀ wọn wọ́n dẹ̀ láwọn ti gbọ́ àtàwọn èèyàn oríṣiríṣi tó pè wọn àwọn èèyàn ńláńlá lóríṣiríṣi wọ́n pè wọ́n bọ́ ọmọ yẹn bẹ̀bẹ̀ tèmi náà ń gbọ́ báyìí Alhaji Saheed Òṣùpá lẹ́yìn gbọ́ no ó ti tọ́nú àwọn